lẹ́yìn tàà dúkọ́ fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tán a tó sí àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad wa sallim. Díẹ̀ nínú tí a sọ ní èdè Lárúbáwá náà ni tí ó dá lórí nínífẹ̀ẹ́ ìlú wa. Ẹmọ̀ yá mi, kò sí ìlú kan tó lè dùn mọ́ èèyàn nú tó ìlú tí a bá bí èèyàn sí. Kò sí ìlú kan tí ọkàn máa jẹ̀rán rẹ̀ tó ìlú tí a bá bí èèyàn sí téèyàn dàgbà sí. Ó fi jẹ́ wípé Ànábì sallallahu alaihi wasallam a ti mọ̀ pé bí tí a bí sí ní ìlú Makkatul Mukarrama náà bí Ànábì sallallahu sí mẹ́tí a bí sí ìlú Makka yìí a rí pé ó padà sí jíra lọ sí ìlú Madina. Yorùbá alápọ̀lé ìjẹ́lẹ̀ ẹ̀mọ̀ yìí pé ó ti jẹ́ wípé wọ́n fúnlẹ̀ máa Ànábì sallallahu ìlú Makka ló fi lọ sí ìlú Madina. Àwọn tí wọ́n bá ní ìlú Madina ti ṣe àwọn Ansar wọ́n tẹ́ Ànábì lọ́rùn, wọ́n ṣe gbogbo nǹkan tí èèyàn máa ṣe fún èèyàn wọ́n ṣe fún tó ti bẹ́ẹ̀ kọ́ ẹ̀mọ̀ yá mi jẹ́nà gbàgbé Mákà bí ẹ̀mọ̀ yá mi Ànábì gbàgbé Mákà ó tó ń ṣàdúrà pé wọ́n Mákà tí è bá ṣe àwọn ará Mákà ni wọ́n lè ń kó lára rẹ̀ ní wọ́n lè kó nù rẹ̀ Mákà ìbá ti fi ọ́ sílẹ̀ o ẹwọ́sẹ́ Ànábì ìfẹ́lẹ̀ ìkọ́ pé ìmọ̀ nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ó tó máa ṣàdúrà gan àmì ọ̀sọ̀ pé Allahumma habbib ilayna al-Madina ka hubbina Makkah aw ashad wọ́n Ọlọ́run jẹ́ ká nífẹ̀ẹ́ Madina bá ti nífẹ̀ẹ́ Makkah àbíkó jù bẹ́ẹ̀ lọ ẹwọ́sẹ́ wọ́n tó wà sí pé ibi tí Ànábì àṣàṣà tó dàgbà sí tí a bí sí dàgbà sí ti ṣe Makkah Ànábì sì nífẹ̀ẹ́ rẹ̀. Ẹmọ̀ ìyá mi lẹ́yìn ní gbà lásìkò ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ìlú wa, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ Nàìjíríà tí ẹbí wa sí ibẹ̀ ládàgbà sí, ẹ jẹ́ ká rí kálukú wa ó lẹ́mìí Báíbílì yóò ti dáa ní nǹkan ti bàjẹ́ lóòótọ́ àmọ́ sí ká tó wá mọ́ lékún wàhálà bí ilé yóò lékún kankan fún wa tí wàhálà bá ṣẹlẹ̀ níbo la fẹ́ kó lọ àtàwọn fámìlì wa sẹ́lù tó jẹ́ pé tara tó gọ́ ni tìlú wọn gan orí ẹjú àwọn lótọ̀ akọ́ ti wà lọ bá ìlú wo lọ́wà lè tí ọ̀dọ́ ń bè tàà lè sá lọ kó sí àfi ká fi ọwọ́ sowọ́pọ̀ láti tún ìlú wa ṣe kẹ́nìkọ̀ọ́kọ́ ní àníyàn pé ọwọ́ mi ní Nàìjíríà ó ti dá àjọ wa mọ̀ sáré lórí ẹ̀ lè lọ sàǹfààní àmọ́ káwọn ọ̀nà kí nǹkan bàjẹ́ ní sàǹfààní bí nǹkan bẹ́ẹ̀ náà tí ìbá kú ní ìsìn báyìí ní ìsìn tó túnmọ̀ sí pé ayé parẹ́ bí ẹni tí bá pa ti ẹ parí nù àwọn tí ó sì bẹ̀rẹ̀ yóò tún máa sáyé lọ ó fi jẹ́ pé ẹlẹ́kọ̀ọ́ ẹjẹ́ ká ṣe sùúrù ẹjẹ́ ní ká fẹ̀rọ̀ ilẹ̀ yẹjú nǹkan yìí ẹjẹ́ ká sì máa ṣe àdúrà tọ́lọ̀ bá ti fi ìyàn lẹ̀ tẹ́lẹ̀ ká wá lóun fẹ́ fara ní ààrẹ ò lè kú ní o ẹjẹ́ kọ́ kálukú wa ká padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú pé kọ́kàn wọ́n dá wípé Ọlọ́run subhanahu wa ta'ala òun yóò ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa kìí ṣe èèyàn kìí ṣe ìjọba. Ẹmọ̀ yá mi ẹjẹ́ ká ní sùúrù ẹ má jẹ́ ká da ogun nǹkan ìrú ẹ má jẹ́ àpẹ́ nǹkan ti dàrú ẹjẹ́ ká jẹ́ kí nǹkan dá Ọlọ́run lè ní kọjá pàdúrà tó kálukú bá ń ṣe òun náà ni ó gba ẹjẹ́ ká máa ṣàdúrà kálukú sì wọ́n wà foríjì ẹ̀ṣẹ̀ tó bá ti ń pè nǹkan dàrú yìí àfọwọ́fà gbogbo wa náà ni Nàìjíríà ti gbádùn rí a ti gbádùn ju ọ̀pọ̀lọpọ̀ ọdú lọ àmọ́ nígbà tí ẹ̀ṣẹ̀ pọ̀ nǹkan bẹ̀rẹ̀ sí máa yí padà ẹ jẹ́ ká wá àforíjì ẹ̀ṣẹ̀ ká ronúpìwàdà ẹ jẹ́ ká fi gbogbo tọ́lọ̀ bá lóhùn ọ̀fẹ́ ẹ jẹ́ ká fi sílẹ̀ káwọn máa ṣe tọ́lọ̀ bá súnmọ́ tààlà lóhùn fẹ́ ká sì máa wá àforíjì ẹ̀ṣẹ̀ wa á rí pé nǹkan ó padà yí padà yóò dájú bá ti lérò lọ. Ọmọ ìyá mi Nàìjíríà ìlú wa ni ó ará àta òní wákò fẹ́ bá ní tó lù wá ṣe àwọn aláàtó ìlú wa ṣe fúnra wa ẹ jẹ́ ká ran àwọn ọ̀gá àwọn olórí wa lọ́wọ́ pẹ̀lú àdúà pẹ̀lú ìmọ̀ràn tí a fi kẹsẹ̀ járí tó fi kẹsẹ̀ járí lórí tí ń ṣe ẹ má jẹ́ á dá sí ẹyẹ agídí ẹ má jẹ́ á dá sí ìjà bíláàdì wà ń jára sí aláyà azizatun wà ní wà ń dọ́nà sí aláyà wà ń dọ́nà aláyà kiram
afọ́lórí ló ti kọ orin ìsáájú ó ní bìláàdí ó ní ìlútúmọ̀ ìlú mi àwọn náà wá ń kọrin náà pẹ̀lú wa Nàìjíríà bìláàdí wà ní járọ ti àlàyé azizatun wà lè wà ìdọ́nà aláyàkìrọmù ìlú mi ìlú wa Nàìjíríà ni ìlú rẹ Nàìjíríà ni ibi tí a ń bí wa sí ni ibi tá a dàgbà sí ni ibi tá a náà tó ń bí ọmọ sí ni ibi tá a níyàwó sí ni bìláàdí sáwà wọ́n náà kọ́ bàjẹ́ bí ẹgbẹ́jà wọ́n náà kọ́ bàjẹ́ bìláàdí wà ń járọ ti àlàyé azizatun nítorí ó ṣẹlẹ̀ nílùú mi lábala àwọn tí wọ́n jẹ́ olùdarí nítorí ó ṣẹlẹ̀ nílùú mi lábala àwọn tá a jọ ń gbé azizatun ìlú mi ọmọ jẹ́ ìlú tó ga náà ni ní ma gbẹ́lú mi gá ìsìnmọ̀ wọn náà kọ́ mọ́ lọ òkè torí bẹ́ẹ̀ làwọn ọmọ mi ó dàgbà sí ibẹ̀ mọ́lẹ́bí mi wà bìláàdí wà ń járọ ti àlàyé azizatun ìlú wa ní Nàìjíríà ní tí ẹ rí wọ́n ṣe sí wa ń bẹ̀ ìlú wa náà ní ọmọ jẹ́ àtàlẹ̀ àpò pé àìsànmọ̀ Nàìjíríà ní ìbálòhun ní ó ní ìlú míì tí tún fi ń ṣèlú ló dàbí Nàìjíríà ló dàbí ibi FBC àfikáwọn náà kọ́ dáa náà ní tí ìbálòhun wá lú kan tó ń jájòjì ń bẹ̀ tí ń pọ̀ wọn lé ń bẹ̀ jọ́kan wó lè lọ lú ẹ jọ́kan wọ́n pa ń tan tí wọ́n pa ń tan Nàìjíríà bí ìdàpọ̀já tó lù wá sí o bìláàdí wà ń járọ tí àlàyé azizatun wà lè wà ìdọ́nà aláyàkìrọmù afá ní pé ẹwùgbẹ́ tó bá jẹ́ mọ̀lẹ́bí èèyàn ẹnìkè máa bínú sí wọn ẹnìkè bínú sẹ́ni rẹ̀ torí kó àpẹ́ pé wọ́n fún òní nǹkan kan wọn ò fún tọ́jọ́ bí pé ń sáwọn sí mọ́sàn lọ́pẹ̀ àwọn ní wọ́n è sáwọn alápẹ̀lẹ́ náà ni wọ́n ọlọ́rẹ̀ ni wọ́n kò sí ní bí nǹkan ti gbà Nàìjíríà ní káwàá náà gbà fún ìjà ní sùúrù káfẹ́ ẹ̀rọ̀wẹ̀lẹ̀ yanjú nǹkan yìí kásì mọ́ sàdúrà bọ́lọ̀bá kọba di tó ṣe ọba tó bọ́lọ̀bá bí ọ́ bọ́lọ̀bá tó dásímọ̀ àtílẹ̀ a fi títò bí ara fi bẹ̀ ọ́ báwa tó ìlú wa Nàìjíríà ṣe báwa tó àwọn olórí wa ṣe ìbò tí ẹ fẹ́ dì ní àbáríkà tí ó wúlò tí ó túlù ṣe náà jẹ́ kí ó jẹ́ olórí kó sì jẹ́ àwọn ẹni olùrànlọ́wọ́ gidi fún olórí náà jẹ́ kí Nàìjíríà ó yí padà ó dáa ju bá ti lérò lọ kó ṣàánú gbogbo àtàwọn gbébẹ̀ náà kó ṣàánú wa Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أقم الصلاة